ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. The baby of Yorùbá nation, mo ṣe salamu aleikum o. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ jìyà lórí ọmọ, mo kí gbogbo yín o. Elédùmarè á jẹ́ kí gbogbo abiyamọ tó jìyà lórí ọmọ kó jẹun ọmọ o. Nigerian government, NYSC, ẹ má bínú bí bá ṣe pè yín, ẹ ṣáà gbà bẹ́ẹ̀, ẹ gbà bẹ́ẹ̀ láwọ̀ yìí kẹfọ́ mi lò ó. Ẹ ti mọ̀ pé tó bá ti di kinní báyìí, máa gbé táyé fòjò, máa gbòjò fún táyé. Ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn NYSC? Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn NYSC? Ẹ bá rò bíbí ò ní pè yín dáadáa. Ṣé bá ṣe máa lajú sílẹ̀ nìyí? Àwọn ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ pé ayé ní wọ́n Nàìjíríà, kí wọ́n dẹ̀ máa ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́, kí àwọn NYSC, àwọn tó jẹ́ àwọn olórí wọn, kí wọ́n dẹ̀ máa shut gbogbo àwọn ọmọ, kọ́ máa shut ẹnu wọn down. Kí ló dé tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ni ò ti sí freedom of speech? Ẹ ń ṣe àwọn èèyàn ní Nàìjíríà, ẹ ń fìyà jẹ wọ́n, ẹ ń pa wọ́n nípayà, ẹni wọn ò gbọdọ̀ sọ̀rọ̀. Ẹ̀yin yẹ́yìn bàbá, eléyìí tún lẹ́tìkẹ́, ó tún ká bàbá o. Eléyìí tí mo tún gbé wá fún yìí, ó lẹ́tìkẹ́, ó ká bàbá. Ẹ jẹ́ kí gbogbo abiyamọ pariwo síta o. Enough is enough. Enough is enough. Ẹ wo ọmọbìnrin tẹ́ wò lójú screen mi. Ọmọbìnrin yìí, ọmọ NYSC ni. Màá play fídíò yìí sí kí gbogbo yín wá gbọ́, káwá jọ ṣe kíni, káwá jọ gbé yẹ̀wò. Tó bá jẹ́ pé ó dá bẹ́ẹ̀, ibo ni wọ́n bá ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ? Ẹ ń fìyà jà wọ́n youth, ẹ fi hàn wọ́n, and you don't want them to talk. You want them to be doing something and smiling. Do you think it's everybody that can cope with that kind of situation? Do you think it's everybody that will be happy? Do you think it's everybody that can endure pains, that can endure bitterness, sorrow, tough time? It's not everybody that can endure it. When you people know what you are doing is not good, why did you continue doing it? Why don't you stop doing what you are doing? You continue to make sure that the poor masses, they paper, they call it money. Àwọn ọmọ tí wọ́n lọ iléèwé, tí ìyá àti bàbá jìyà fún, tí wọ́n tọ́ níléèwé, wọ́n succeed, wọ́n make ẹ̀, wọ́n jìyà kàwé. Ìyá tó ti fọkàn sí wípé tọ́mọ bí bá ti kàwé tán, ọkàn òun á balẹ̀, ìgbẹ́ òun máa rọ̀, ọmọ bẹ̀rẹ̀ sí ní mówó wọlé, òun á bẹ̀rẹ̀ sí ní rówó jẹun, ó wá di ẹni tó jẹ́ wípé inú ìdààmú wàhálà ló wà. Ọmọ tó jìyà rán níléèwé, ọmọ parí iléèwé, àwọn òbí tún ṣì ń bọ ni. Gbogbo ọmọ ti dolóṣó sí ìgboro. Èyí tí ò ṣe olóṣó ti di yahoo, èyí tí ò ṣe yahoo ti di ritualist, èyí tí ò ṣe ritualist ti di armed robber, èyí tí ò ṣe armed robber ti di kidnapper. Ní ìlú Nàìjíríà, ẹni tó bá tún ti wá bọ́ síta sọ̀rọ̀, ẹni kan fòkàn nìṣó. Nígbà tẹ́ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe ò dáa, and you don't want people to talk, why tẹ́ continue àti máa ṣe? Ẹ wá gbọ́ ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin. Ẹ wá wo ogun Nàìjíríà tó ja ọmọbìnrin lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Ọmọbìnrin ti wà nínú ìgbèkùn Nàìjíríà látara wípé ó bọ́ síta, ó sọ òtítọ́ ohun tó ń ṣẹlẹ̀ sí, ó sọ ipò tó wà, ó dẹ̀ sọ bó ṣe ń dùn òun. President Bola Ahmed Tinubu ṣe bẹ́yìí náà bímọ. Àbíbátù Mọ́gàjí, ìyá bímọ tó pọ̀. Ṣé ẹbẹ náà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ àwọn èèyàn nísìn kó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ tí Àbíbátù Mọ́gàjí fi sílẹ̀ àtọmọ ọmọ wọn ni? Abẹ́rù bí kò sẹ́ni tí gbà ò lè yí padà fún. Mò ń bọ̀ wá olówó òyà lógún ọdún. Tí ò bá kọ̀ yìí, á kọ àwọn ọmọ tẹbí, á kọ àwọn ọmọ ọmọ. Bíbélì ti sọ, ó ní bàbá ló jẹ èso àjàrà, àwọn ọmọ lè yé kan, iye máa padà kọ àwọn ọmọ yìí pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe fún àwọn ọ̀dọ́ ìsìn, tẹ́ ń fi ojú àwọn ọ̀dọ́, tẹ́ ń fojú wá rí. Federal government ń fìyà jẹ ọ̀dọ́. Èmi náà call out President Bola Ahmed Tinubu. Lady K, I call President Bola Ahmed Tinubu, I call you out, sir. Ìkà nìyí, ọ̀dájú abiyamọ nìyí.
Olúrẹ̀mí Tinubu, First Lady of Nigeria, you are so a wicked soul. Fún yín láti máa wo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn, àwọn ọmọ tí yín dẹ̀ live happily, àwọn èèyàn jìyà ló dá ayé, ebi ń pa àwọn èèyàn, nǹkan burúkú ṣẹlẹ̀ sí àwọn èèyàn, ẹ̀dẹ̀ ní kó dákẹ́ kí wọ́n máa wòran. Ẹ fẹ́ kí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀. Now ẹ bá mi gbé ojú ayọ̀ sókè, ẹ bá mi wo fídíò yìí. Fídíò méjì ni màá play. First video tí ọmọbìnrin yìí ṣe, àti second one tó wá ṣe, àti ipò tó ọmọbìnrin yẹn wá wà ní Nàìjíríà sí. Ẹ jájọ gbọ́. First video ni. Hello, good day everyone. I'm Dr. Katie Radio. I genuinely feel so overwhelmed, and I feel like if a lot of Nigerians come out and start speaking on what we are actually going through, then maybe changes will be made in the government. Don't you guys think? And this video, I just want to say to our president, I don't know if there have been any other president that is terrible, but you are such a terrible president. No, it is so hard. So I'm coming from the world. supermarket where I went to get foodstuffs, and everything has gone up again. It's just like every single week prices increase. I want to know, what is the government doing about this increment? Is there going to be a particular time where prices will stop going up? Is there going to be a particular time where things are going to go back? Guys, why am I going to get a crate of egg and they're telling me it is 6.5? It doesn't make any sense that egg will cost 6.5. Like, I literally can't remember when egg used to cost 800. 600 per crate, 500 per crate. Because this is literally my first time doing this adulthood thing alone. This is my first time moving out of my family house. This is my first time living by myself. And not just that, after I left the supermarket and I got home, my security is bringing NEPA bill, and NEPA bill has gone up by 2 times. Like, it's insane. I can't keep up with these bills. I am so overwhelmed and I'm so exhausted. Every single money that I have been making, I'm using it to pay bills. I don't even get to live properly. The craziest thing was, you want to go out to a certain location with your friends, and Uber is about 25,000. Like, even Uber, that we can't even take Uber. It is crazy. Like, why are things so expensive? And let's not even Lagos stinks. Lagos smells like shit. If you say, okay, I want to take a walk, I'm depressed, let me just take a walk, you can't even take a walk. Like, the place smells like crazy. Why does an entire state smell like this? And what is the government doing about the bad smell? Everything is just so overwhelming. You want to start up a business, and now you have to take a loan to start up a business, and the loan, you don't even know if you can actually repay it, because the business, I don't know, I'm just so tired. Like, why is no one saying anything about it? Being an NYSC copper, there's nothing beneficial about this whole NYSC thing. The money I spend on transportation is just more than the alawi the government gives me. Like, it doesn't, I can't keep up. Like, I'm so tired of this bill, and I can't keep up. I am overwhelmed, and I'm tired, I'm exhausted. It's too much, and I wish that we will start calling the government out heads on. For example, Tinubu, you are a terrible president. Yes, like, what are you doing to help us? What are you doing to help the economy? You are so terrible. I'm so sick and tired of Nigerians acting like we are strong, and they say, oh, Nigerians, we are actually very strong. Oh, no matter how much they increase things, we still chest it. No, it is not cute. We are cowards. That is a cowardly behavior. You don't stand to ask people, oh, why is this expensive? For example, MTN, what the fuck is even going on? Literally, I spend over like 20,000 on data in a week, and I'm not even joking. 1.5 data cannot even last me for an entire day. I have to do 1.5 like 2 times a day, which is like 3,000 a day. It is too much. Like, what are you guys doing about it? Like, what is happening? I'm tired of paying bills. I feel like I don't have anything. I feel like I don't have any achievement to call my own. Every single time that I work hard, I'm spending it back in the economy to pay bills, and I wasn't created to pay bills. I'm just really tired, and I just want our money to count for something. And when is the government going to actually start working? Because Nigerians are so classist. Everybody now wants to behave as if they are rich. Everybody is faking wealth. But we are ending up being poor because we are struggling so hard to look rich. We are ending up being poor. So I need us as Nigerians to please start calling the government out. We should be tired of this by now. We need to call the government out. Prices need to start one place.
food needs to start one place. The economy needs to start one place. Like, we are tired. It's just too much. The more you work hard to achieve something, the higher it gets. The dream car that I was saving money for has literally gone double. I can't even afford it anymore. Instead, I'm going to use my money to buy, to just keep paying bills. And now house rent is double. Like, I am so sick. And I'm so tired of this. And I really need the government to intervene because I am so overwhelmed. Now, ẹ wo ọmọbìnrin yìí ẹyẹ èèyàn. Ẹ jọ ṣé ohun tó sọ iṣó ti pọ̀ jù. Ọmọbìnrin ti wà ní wàhálà báyìí. Ló túmọ̀ sí wípé kò sí nǹkan tá a bá sọ táwọn pípù yìí ò kì í gbọ́. Gbogbo bá ṣe ń pariwo wípé bí ń pàwọn èèyàn kò sówó nílùú, ìyà ń jẹ àwọn èèyàn, gbogbo ẹ̀ ni wọ́n rí, wọ́n dẹ̀ ṣe bíi pé wọn ò rí. Gbogbo bí àwọn èèyàn ṣe ń sunkún fún àtijẹ àti mú, àwọn pípù yìí ń rí gbogbo ẹ̀, wọ́n dẹ̀ ṣe bíi pé àwọn ò rí. Wọ́n ṣe bíi pé àwọn ò rí. Is it a crime láti fi ẹ̀gúnnú hàn? Ṣé ẹ̀ṣẹ̀ ni láti jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń feel nǹkan tó ń là kọjá, nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ lórílẹ̀‐èdè as a citizen of Nigeria? Ṣé ẹ̀ṣẹ̀ ni láti bọ́ síta àti jẹ àti mu ogún ní crate of egg 6,000 naira? Canada tí mo wà yìí, wọn ò ta crate of egg ní 6,000 naira. Wọn ò ta crate of egg ní 6,000. Ṣé ẹ̀ṣẹ̀ wá ní láti pariwo síta? Tó bá tẹ̀ wá ta ní 6,000 nílùú yìí, I so fucking what? Ibi tó ti lè gbé yìí ọ̀fẹ́ wà, crate, wàá gbà lọ́fẹ̀ẹ́ without paying dime. Tó bá lọ sí food bank, wàá gbọ́ oúnjẹ, wàá gbà wọ́n kan tó fẹ́, including chicken, òróró, rice, ata, maggi, sardine, tuna, ọ̀fẹ́. Kò sí gbogbo ẹ̀ ní Nàìjíríà. Ẹni tó bá sọ̀rọ̀ wàhálà ni. Ọmọbìnrin tí gbogbo yín wò ní fídíò yà bí abọ́. Ẹ bá wa pariwo lé federal government of Nigeria lé lórí pé kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n fẹ́ pa gbogbo àwọn youth tán ni? Ṣé wọ́n fẹ́ pa àwọn couple, àwọn ọmọ ní couple? Ẹ má bínú. Ṣó fẹ́ pa àwọn kọ́pà tán ni? Ṣó fẹ́ pa àwọn kọ́pà tán ni? Ṣé àwọn ọmọ NYSC wọ́n fẹ́ pa wọ́n ni? Wọ́n bà ayé àwọn ọmọ wọ̀nyí jẹ́, wọn ò jẹ́ kó gbádùn, wọn ò jẹ́ kó fi rọrùn lórí ayé. Àwọn ọmọ NYSC wọ́n jìyà fi kàwé, wọ́n jìyà fi serve. I could remember when my junior brother was tó serve lọ́wọ́. I always pity that guy. 30,000 monthly. Owó kíni? Ibi tó dé gbé lọ́kẹ̀dẹ̀rẹ́, inú igbó ilẹ̀ Yíbò kan ni wọ́n lọ drop àbúrò mi sí. Inú igbó ilẹ̀ Yíbò pẹ̀lú 30,000. Kò síṣẹ́, kò sí pé jẹ́ sáyé ṣe jábọ̀jábọ̀ iṣẹ́. Inú 30,000 ló bá ti ra recharge card, ló bá ti ra internet, ló bá ti ṣe ilé, ló bá ti ṣe ilé, inú 30,000 naira. Ẹ wá wo so many ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀. Wọ́n tún wá ṣètò. Ìjọba ò ní fún wọn lówó yẹn mọ́, wọ́n dẹ̀ ní provide iṣẹ́ fún wọn. Ẹni tó bá tún wá sọ̀rọ̀ wàhálà, this beautiful young lady tẹ́ wọ̀ yìí, ó ti wà nínú big trouble lọ́wọ́ Nigerian government báyìí. Lórí wípé ó call out to president of Nigeria. Lórí wípé ó sun ẹkún, nǹkan tó là kọjá. Ṣé gbogbo ọmọ ló lẹ̀bi àti ṣiṣẹ́ aṣẹ́wó ni? Ṣé gbogbo ẹwọn ló lẹ̀bi àti máa gbé àrísítò kiri ni? Ṣé gbogbo ọmọ ló lẹ̀bi ẹ̀? Kẹ́ bá wo nǹkan tá a ṣe pariwo ni pé jẹ́ ká bọ́ kúrò ní Nàìjíríà. This lady now see, ṣé bá mọ̀ nǹkan tí ọmọbìnrin face, màá tún play another video tó ṣe lẹ́yìn lè kẹ́ gbọ́ àlàyé nǹkan tó là kọjá. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀, according to wọ́n ti arrest ẹ̀. According to ohun tí mo gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sí, wọ́n ti arrest ẹ̀. And last video tó ṣe kó tó di pé wọ́n ní wọ́n ti arrest ẹ̀, máa play ẹ̀ máa gbọ́ kẹwọn bọ́ ṣe threaten life girl. Gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀gá wọn ní NYSC kẹwàá gbọ́ bí wọ́n ṣe pe lady left right, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní threaten ẹ̀, wọ́n dẹ̀ threaten life yìí àwọn obìnrin nítorí wọ́n jẹ ní ẹ̀bẹ̀ Nigeria government, nítorí pé owó olóṣèlú làwọn jẹ, wọ́n jẹ nídìí ìbàjẹ́. Wọ́n wá wò wípé bí àwọn ṣe dẹ̀jẹ̀ lọ́mọ lórí ni ìyá ọmọ ìlú dẹ̀jẹ̀ lọ́mọ lórí. Àwọn òjìyà fi rán ọmọ nílé ìwé nítorí pé kí ni wọ́n jẹ nídìí ìbàjẹ́ ní Nàìjíríà, ṣùgbọ́n ìyá títí ẹ̀ jìyà fi rán nílé ìwé ni. Ìyá tí ẹ̀ jìyà fi rán nílé ìwé ni.
Wọ́n ò wòye. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe kíni. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa treat àwọn ọmọ lọ́mọ. Wọ́n ò gbọ́dọ̀ sọ òtítọ́. Ẹ jẹ́ play this video. Ẹ bá wa pín ètò yìí tó bá jẹ́ pé lèyí dá. Ẹ bá wa call attention àwọn rescue mission, àwọn woman rights. Tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe fún lady tó bá jẹ́ pé ó tọ́. Kí ló dé tí ò sí freedom of speech? Tẹ́ bá ṣe dáadáa, Bíbélì ní tí wọ́n bá ṣe dáadáa ra kí ó àyà òbí. Ẹ ṣe dáadáa. That is why people keep on coming outside láti máa call ye out fún iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe. President Bola Ahmed Tinubu, you are so heartless. Èmi Lady K sọ bẹ́ẹ̀, you are heartless. Olúrẹ̀mí Tinubu, you are heartless. Ṣèyí Tinubu, you are heartless. Fọláṣadé Tinubu, you are heartless. Tí ẹ bá lè dìde láti support our youth. Fọláṣadé Tinubu, you are a mother. You should be able to dúró ní dúró abiyamọ fún our youth. Ṣèyí Tinubu, you are a youth. Some days ago, very dark man call you out. That lege Miami, attack a very dark man. Ṣebó wo ló délé? Ṣèyí Tinubu, wà into politicians, wà into power. Why tí ó lè help our youth of nowadays? Why tí ó lè help wọn kó tẹ̀ jẹ́ àwọn ọmọ tó ń sáfù tán? Àwọn ọmọ NYSC kó tẹ̀ jẹ́ pé àwọn ni Ṣèyí Tinubu help. A sọ wípé yes, he's doing a wonderful, he's doing a fantastic job. But kí ni iṣẹ́ ti Ṣèyí Tinubu? Oge wo ni Ṣèyí Tinubu ṣe fún gbogbo àwa youth? I'm also a youth. I have the right to speak for my people. Oge wo ni Ṣèyí Tinubu ṣe fún àwa youth? Ṣé kìí ṣe àwọn youth láàárín òkú wọn kiri títì tí wọ́n fáwọn lórí fáwọn lábẹ́? Ṣé kìí ṣe àwọn youth ni wọ́n ta pàtì èèyàn kiri? Abdulrahman tó ta pàtì èèyàn ní Ìlọrin, ṣé kìí ṣe youth ni? Ẹ dẹ̀ fẹ́ káwọn èèyàn dákẹ́. Ẹ jẹ́ ká gbọ́ situation report lady. Bó ṣe jẹ́ pé wọ́n ti gbé according to wọ́n ti gbé báyìí. Ẹ jẹ́ ká gbọ́. Ó yá. Ẹ jẹ́ bá wa share ètò yìí. Ẹ bá wa share kí lè jẹ́ ìṣítí fún gbogbo àwọn youth kó dìde ká tètè yẹ kí ni ká fọ̀pẹ́ sórílẹ̀-èdè yẹn. Starting with the secretariat before the LGI. And for the secretariat, for the NYC secretariat, I'm going to attach what she said, some of the things she said, so you guys will hear. Are you normal? I wasn't insulting the president, ma. I was only asking for accountability. Yes. Hold down that rubbish you put there. Ma, are you threatening me? Hold down that rubbish. You are not talking to your babe. Ma, she called me and she was shouting and she was threatening me to take down the video. And in my first mind, I'm like, wait, how did they get my phone number? And then I realized that every NYC copper has to fill a file with your phone number and your address. I'm like, these people actually have my house address and they know where I'm staying. And now they have started calling me first to threaten me. It is so bad that you can't even just speak up about the government because they feel like they have chains to hold you. You're already calling me to threaten me. And I will literally attach what she said so you guys can hear. She was telling me that I was insulting the president. I never insulted the president. I said he's terrible. That is not an insult. It is a statement. And I did not go on and start saying, oh, Tinubu, you're this, you're that. I just said he's a terrible president. And it's okay for a government, for a body to identify that, okay, this person is actually terrible at their job. So why is it a problem that the NYC government, NYC secretariat, or NYC board will call me to threaten me? Like, why is that okay? That I can't speak up for something that is directly hurting me? Why is it okay that they will call me to threaten me under 24 hours that I made a video? Why can't Nigerians speak up? Why are they holding us in chains? Why do they feel like everything that we do, they have ways to control us? Let me tell you guys something, NYC board or whatever. If you guys have come together and you like, maybe you're not calling me one by one to threaten me, that's fine. You can do whatever you want to do. Because I know that you guys already have plans. The one that this one is calling me, the next person is calling me, that's fine. But now I'm putting it out here so you guys will see and you guys will know. NYSC, they have my house address and they are started calling me to threaten me. So in case anything happens, you will be very much aware where the problem started. Because I did not say anything I shouldn't have said. The Nigerian government are not doing anything about the inflation that is happening. And it's causing us to be very depressed. I am depressed and my bank account is going to zero and I still have to live every day. And I'm asking the
Nigerian government to do something about the inflation. And instead of me to get a call and say, okay, we are working on it, I'm getting a call saying that, oh, you're very stupid. Why did you do that to Tinubu? Take down that video. You did this, you did that. I just want you guys to know that this is what the NYC board are doing. And in case anything happens to me, because they have my address, you guys know who to hold accountable. Ṣé ti gbọ́ ṣẹ́ báyìí ẹ̀yà bíamọ ẹ wo life ẹ wo bó ṣe treat ẹ as at now bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí wọ́n lọ ti arrest lady yẹn according to tí mo gbọ́ báyìí sí wọ́n ní wọ́n ti arrest ẹ so wọ́n ní address wọ́n ní phone number tó bá jẹ́ pé ṣe ni lady yẹn ṣe fídíò tó ní Nigeria government please I'm dying o I need your help I can't eat I can't do this please come to my aid come to this and that wọn ò ní ṣe bí pàwọn gbọ̀ngì o wọn ò ní ṣe bí pàwọn gbọ́ o kẹ máa wo ayé lóde ṣùgbọ́n nítorí pé ó call out to president wípé president yìí ló wà terrible jù wọ́n gẹ́ẹ̀tì fóònù ọbẹ̀ wọ́n rántí pàwọn ní fóònù ọbẹ̀ àwọn ní àdírẹ́sì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pé wọ́n threat ẹ̀ wọ́n lọ arrest ẹ̀ ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ ṣẹtirí wọ́n Nàìjíríà tẹ́ ìjà fún ẹ̀yà bíamọ́ tẹ́ ìjíṣẹ́ jìyà lórí ọmọ tí ogun Nàìjíríà ò fẹ́ kẹ́ jèrè ọmọ. Look at this beautiful lady ṣé kó lọ máa ṣiṣẹ́ aṣẹ́wó ni. She make one statement wípé everybody is full of fake life which is truth. She's telling the truth. Fake life ẹ lọ́wọ́ àwọn ladies àwọn big girls nowadays they slept with man kó tó dé ìdí pé wọ́n fẹ́ jẹun. They have to sleep with man tí wọ́n bá sùn pẹ̀lú ọkùnrin wọn ò lè jẹun. A lot of our ladies outside there go and check. Aristo ló ń gbé sugar daddy ló ń gbé. Gbogbo àwọn tó láwọn wà ní power ní Nàìjíríà àwọn ló bá àwọn ọmọbìnrin wọ̀nyí sùn. Àwọn ló bá wọn sùn. Wọ́n dẹ̀ bá wọn sùn ìbí wọn tún padà lù kan lára ẹ̀. Ìbí wọn bá sùn títí at the end of it kò ní ríṣẹ́. Kò ní ríṣẹ́ kò ní rí anything. Nígbà tó bá sùn títí tán wọ́n á fún lówó tí ò tó kankan. Ọmọ ìyá wa padà di aláṣẹ́wó. Àwa dẹni tó máa ná club. Bóyá 3 days ni kó lè rówó fi survive kó lè rówó fi sustain. Àwa dẹni tó máa lọ ná club 3 days tó máa wá aristo tó máa gbé kiri. Èyàn bọ́ síta ó sùn òtítọ́ rọ̀. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́lẹ̀ wà ní ipò ọ̀gá wọn ní ibẹ̀ yẹn tó yẹ kí gbogbo yín ṣe kíni kẹ́ dìde kẹ́ gbárùkù tọmọ yẹn kẹ́ pé kọ̀. Onídìíṣẹ́ okay báyìí la máa ṣe the situation of the country now bá ṣe bára wa nìyẹn and this thing is not going to last long it's just for the meantime ṣé wọ́n pé wọ́n ti sọ̀rọ̀ tútù wọ́n ti calm it down nìyẹn but nítorí wọ́n ti mọ̀ wípé ó máa last long bó ṣe máa wà títí ayé àìnípẹ̀kun nìyẹn wọn ò dé fẹ́ kí iye àwọn èèyàn ṣí wọ́n ti mọ̀ wípé táwọn èèyàn kọ́ bá ti ń bọ́ta pẹ̀lú ìgboyà láti wá sọ̀rọ̀ iye àwọn tó kù náà máa ṣí iye wọn máa ṣí everybody á bẹ̀rẹ̀ sí ní ṣe kíni wọ́n á bẹ̀rẹ̀ sí ní speak up and they don't want people to speak up they want everybody to die in silence they want everybody to die in what to die in silence that is why tó fi tètè bẹ̀rẹ̀ sí ní pelédè yẹn the video is not up to 24 hours go to social media ẹ máa rí a lot of youth copper tí wọ́n ti ṣe tán tí wọ́n ti kọlù fún iṣẹ́ more than 6 months more than 1 year àwọn ọ̀gá wọn ò kọlù wọn kọ́ bá wọn wáṣẹ́ àwọn ọ̀gá wọn ò ṣe bíi pé àwọn rí wọn wọn ò ṣe bíi pé wọ́n mọ̀ wọ́n rí wọn ò ṣe bíi pé wọ́n mọ̀ wọ́n rí wọn ò ṣe bíi pé wọ́n rí wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n bọ́ táǹsì kí wọ́n bú ìjọba àbí kí wọ́n call attention àwọn èèyàn pé ẹyẹ èèyàn ẹ jí ẹ má sùn wọ́n fìyà jẹ wá ni àwọn pípù yìí rẹ́ wa jẹ ni àwọn pípù yìí wọ́n fẹ́ pa wá ni wọ́n ò fẹ́ káwa náà gógó lo ẹ wo kéèsì sẹ́nitọ́ Natasha àti Akpabio ẹ wo bí wọ́n ṣe ń ṣe nítorí pé wọn ò fẹ́ fi síìtì yẹn sílẹ̀ there is a lot of youth outside tó yẹ kí wọ́n máa replace sí àwọn seat àwọn senator honourable rep kọ̀ọ̀kan yẹn wọn ò fi wọ́n síbẹ̀ ìyà ń jẹ àwọn yúùtù àwọn arúgbó tó wà ní post wọn ò fẹ́ dìde
ẹ wo bí gbogbo wọn ṣe ń ròlù ní Nàìjíríà. Wọn ò ṣàánú mẹ̀kúnnù, wọn ò torí mẹ̀kúnnù wá bẹ́ẹ̀. Tó bá torí mẹ̀kúnnù wá bẹ́ẹ̀ ni kì í ṣe ìgbésẹ̀ tó gbé pẹ̀lú lady ìlú yẹn kó gbé pẹ̀lú ẹ̀. Ó túbọ̀ sí wípé tí àwọn ọmọ NYSC tí wọ́n bá dìde láti fẹ́ fight for right wọn, Nigerian government, àwọn tí wọ́n wà nípò ọ̀gá wọn, they will silence them. Ọba silence wọn ní gbogbo ọ̀nà. Ṣé fẹ́ pa àwọn tán ni? Ṣé fẹ́ pa àwọn ọ̀dọ́ tán ni? Ṣé fẹ́ bá yé àwọn ọ̀dọ́, ẹ fẹ́ bá yé wọn jẹ́ tán ni? Kí ni offence Nigerian youth? Ẹ̀ṣẹ̀ wo ni Nigerian youth tún ṣe ẹ̀yin leaders of Nigeria? Tẹ́ fi wò wípé the only thing you should do ni pé kẹ́ bá bá yé wọn jẹ́, kẹ́ bá silence wọn, kẹ́ bá ṣèkà fún wọn. Because this is getting too much. It's getting too much. And these people, they are not ready to listen to anybody. Lẹ́yìn kó ní kálukú dìde kó fight for rẹ̀. Àdéhùn jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Lady K Ìfẹ́ Olúwaṣọ. Ẹ má bínú mo ti tàbọ̀ dáadáa. Ó wá bẹ́ẹ̀ ni. Ẹ gbà bẹ́ẹ̀. Yorùbá nation no going back. Ẹ bá wa fọ́ ilé ìsìta. Kí lè jẹ́ ìṣítí fáwọn YouTube. Kó ní kálukú tètè dìde. Kó speak up. Ṣẹ́rí tó bá sì jẹ́ èèyàn méjì, ọba bá silent wọn. Ṣùgbọ́n tí gbogbo ayé bá dìde lẹ́ẹ̀kan náà. Àwọn tó silent àwọn èèyàn, wọn ò pọ̀ tó àwọn tí yà jẹ o. Àwọn tí yà jẹ ló pọ̀ jù o. Àwọn tó silent population wọn, àwọn tó dá gbogbo Nàìjíríà láàmú, population wọn ò tó kankan o. Láwọn tó silent àwọn èèyàn tó ń dáyé láàmú, tí wọ́n pa àwọn èèyàn nípakúpa, tí wọ́n fìyà jẹ àwọn èèyàn, tí wọ́n lo power léèyàn lórí, wọn ò tó kankan o. Why tí àwa tíyàwó jẹ yẹn tí gbogbo wa ò lè speak up ká dẹ̀ borí wọn? Mélòó lára wọn? Olódùmarè á fún wa ṣe. Ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Lady K Ìfẹ́ Olúwaṣọ lórúkọ ti tèmi. The baby of Yorùbá nation. Ẹ má gbàgbé ọdún yóò yẹ. Promo aṣọ ọdún ó wà available. Tọkùnrin tóbìnrin ó wà available ní sẹpẹ́. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ ránṣẹ́ sí Lady K Ìfẹ́ Olúwaṣọ. Ẹ má bínú mi nílé ìròjọ́ lọ títí. Mi nílé polówó lọ títí. Ẹ dẹ̀ má gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal. Iléeṣẹ́ TL Natural Herbal gbogbo èyí tẹ́ bá ní diabetes. Yes, confirm ogun diabetes. Ó wà iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ̀yin tẹ́ bá ní high blood pressure, wọ́n ní ògùn. Ẹ̀yin tẹ́ bá ní jẹ̀díjẹ̀dí, tẹ́ fẹ́ flush gbogbo jẹ̀dí yẹn kúrò lára, tẹ́ fẹ́ toilet dáadáa, wọ́n ní product tẹ́ bá lò. Bákan náà ni ti máa power. Gbogbo ẹ̀yin tẹ́ lè ṣe ju ẹ̀kọ́ lọ. Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀kọ́ yẹn gan agídí lẹ fi ń ṣe, ògùn tẹ́ bá lò ó wà. Gbogbo ẹ̀yin tẹ́ wò wípé ẹ ti dàgbà, èjì ti ṣòjòrò, so therefore ẹ ní lè ṣe lọ títí mọ́. Ẹ jọ̀ọ́, ẹ bá dọ́là ara yín, ẹ bá gan ara yín. Ẹ pè mí kí fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Herbal. Wọ́n ní product tó mú yes tẹ́ máa lò. Tó sì jẹ́ wípé ẹ fi àdúrà ránṣẹ́ sí mi, ẹ ní ṣépè. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items, ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African food ní Canada, ìlúbọ̀ṣù tó gbásíkì tó mú yes tí kì í ṣe èyí tó ti preserve tó ti fi chemical sí. African food Lady K kò gba orí omi kọjá, so fast ló débí. Ọjà tó bá gba orí omi láwọn máa preserve, láwọn máa fi chemical sí, láwọn máa ṣe. Ló jẹ́ pé tẹ́ bá ti wá jẹ́wọ́ ìbí àwọn máa rò. Ẹ̀yin ṣe láìsí bí ìbáyà máa gbọ́ oríṣiríṣi á máa ṣẹlẹ̀ sí kó lè dání. Kò easy. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African food, natural food, no chemical, nothing. Ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. The baby of Yorùbá nation. Mo ní wọ́n èlùbọ́ṣù wà, rice of ada wà, gàrí wà, sẹ̀mó wà, pounded yam, ẹ̀gúsí, àtàgúngún, crayfish, stockfish tó ti debone tí kò lè gungun. Gbogbo ẹ̀ ló wà níkàlẹ̀. So ẹ pè mí ojú òní tí. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Kẹ́dẹ̀ tán all notification bell yín sílẹ̀. Ẹ lè máa gba àwọn notification. Tá bá ti gbé ní update nípa ọmọbìnrin, àtúbọ̀ wá sí ti gbọ̀ yín. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ire o.